Abilade. Ẹ wo mi ṣá. Alẹ́ bá tẹ́. Pàṣẹ kó bá di àjà, fáńkì òjèjì, débi òjèjì, látọ̀kọ̀ òjẹ̀ta, Efun. Èso ọ̀dàrà onílé oríta èso tó dá táyé lérò pé ó dára èso ọ̀dàrà àrédékò dání mú kàtẹ́ èmi ló dé eku kì í délé ẹja bẹ́ẹ̀ ẹja kì í délé eku. Èso ọ̀dàrà onílé oríta èso tó dá táyé lérò pé ó dára èso ọ̀dàrà àrédékò dání mú kàtẹ́ èmi ló dé eku kì í délé ẹja bẹ́ẹ̀ ẹja kì í délé eku. Tí mo bá kọ̀ jẹ́ kó yọ. Hello, ọkọ mi. Báwo? Mọ́mì mi wà òkè o. Mọ́mì mo tún ti láàlá yẹn. O tún láàlá yẹn kẹ? Mo tún ti lá o. Ṣé o ti sọ fún Délé o? Àtọ́ ọmọ ò tí ì sọ fún. Wo. Má sọ fún o. Má sọ fún rárá. Mọ́mì ẹ̀rù ń bà mí. Ẹ̀rù ń bà mí. Ṣé kìí ṣe pé nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn máa tún ṣẹlẹ̀ sí Délé báyìí? Ọlọ́run ní jẹ́. Ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Èmi á jáde sí. Máa jáde. Nǹkan tí n bá bá bọ̀, máa jẹ́ kó gbọ́. Mo ti gbọ́ ẹ̀rù kò ń bà mí. Má sọ fún o. Kò dé fọkàn ẹ balẹ̀. Kò sí nǹkan tọ́dọ̀ òun ò lè ṣe. Àdúrà ni kó máa gbà. Ṣùgbọ́n. Máa pè é ṣùgbọ́n. Ọlọ́run máa ṣàánú mi o. Aláìké. Ọlọ́run máa jọ ṣàánú mi. Ọlọ́run ní jẹ́. Báàgì mi dà. Kò ní sí nǹkan kan náà lọ màmá sọ. At the end of the day nǹkan wá ṣẹlẹ̀. Mo máa jẹ́ kẹ́ni tí tún ṣẹlẹ̀ sí Délé báyìí. Irú kílẹ̀ yìí o. Ta ló wà nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀? Ọ̀rẹ́, kí ló ń ṣẹlẹ̀? How is everything? By the way, ìyàwó ẹ̀ ń kọ́. She's fine. Are you sure she's fine? You sound like there's a problem. What is it? Pàdí mi ò ní tán.
We are not far at all. Kí ló wá ṣẹlẹ̀? I call and keep calling. She's not picking my calls. Kò gbé tó bá dẹ̀ tún máa jàjàgbé náà bóyá mo pè láàrin 30 missed calls. Máa ń pè bí ẹni tó fẹ́ pè yàn pa ni. Tó bá máa jàjàgbé náà ó máa bá mi sọ̀rọ̀. Ó mọ bí kéèyàn máa bá ẹni tó mọ̀ bí kò máa bá stranger sọ̀rọ̀. Hello? And I keep asking her, kí ni mo ṣe fún ẹ? Ṣé mo ṣe ẹ́ ni? Ọ̀nà wo ni mo gbà ṣe? Which way? Just tell me and I will apologize. Or tí o bá dé rí bẹ́ẹ̀, máa explain fún ẹ pé, okay, what you are fighting me on, I don't do. O dẹ̀ ṣọ́ọ̀pù wà tí ẹ̀jọ̀ díjà tẹ́lẹ̀. Bọ̀bọ̀, ọ̀dọ̀ mi ni kùn wà náà. Tí n bá yóò mo mọ̀, tí ebi bá dẹ̀ ń pa mí at the same time náà mo tún mọ̀ ọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀, báwo ni mo ṣe máa bá girlfriend mi jà tí mi ò ní mọ̀ pa ń jà náà? Ní ẹ̀ tí ò ní issue, okay, now listen. Saturday tó pè mí tó yẹ ká jọ jáde tí mo sọ fún ẹ pé mo busy ọdún ẹ̀ ni mo wà all through. I was with her so ìgbà tí mo dẹ̀ ti kú ọ̀nbẹ́ náà ló ti bẹ̀rẹ̀ sí ni máa give attitude. Anyway, you know what I'll suggest here? Pàdí mi ni ẹ̀mí ò dẹ̀ lè parọ́ fún ẹ. At the end of the day, you are the man. Do you understand? So you should be the one in control. I'm trying to be. Are you sure? I think maybe why tẹ́ ṣe pera yín you mọ̀ kẹ́tì ẹ̀ ríra yín one on one kẹ́ sort it out kẹ́ bára yín sọ̀rọ̀ àbí kí ló rò. Mo sọ fún ẹ pé èèyàn ò gbé kọ́ ṣé ẹni tí ò gbé kọ́ ni mo máa ráyè bá sọ̀rọ̀ one on one but n tó sọ o ò lè bá mi sọ̀rọ̀ tì now you wait máa fi hàn wọ́n náà máa tún pè lójú ẹ̀ náà. Okay, please do why call her. Ṣé rí gbogbo ọpọ́ yẹn ẹ̀ka fi sí ọ̀dọ̀ Ọlọ́run ọba bẹ́ẹ̀ni Allah àti arábà Muhammad sallallahu alaihi wasallam because tó bá sí Ọlọ́run tó sí àtìlẹ́yìn arábà Muhammad sallallahu alaihi wasallam ta lè mí ó ti yẹ sá mo tàn fún lágbára Ọlọ́run lágbára arábà Muhammad sallallahu alaihi wasallam ẹ máa jẹun ọkọ pẹ́ láyé ilé ṣe kéré gan gbogbo àwọn tó kó wá fún yẹn ó ṣe kéré sá ẹ sì máa jẹun ọmọ dáadáa pẹ́pẹ́pẹ́. dákun kàdúrò mo ṣàkíyèsí nǹkan kan sórí kínní tíì tí ò ń gbé wá léraléra bá mọ tíì ká fi ṣúgà sí ká fi gbogbo ẹ̀ sí ní ṣé ìwọ mọ̀ pé bí ọjọ́ orí bá ti ń dé sí yàn lára báyìí ó yẹ kéèyàn mọ̀ ṣe é díẹ̀díẹ̀ ní ti ń pọ̀ jù dákun nítorí jẹ̀díjẹ̀dí. dáàdi ṣẹ́ni àwọn kan tó kọ́ fún yẹn àsìkò ilẹ̀ ń di ẹ̀jọ̀ àyàgbàlagbà ṣẹ́ni àwọn tíì nǹkan kan yẹn ẹ máa mú máa ṣe ara lóore àti pápá àgbàlagbà ẹ máa mú ṣé wàá rí mọ̀ pé àwọn oògùn yìí yẹn náà ẹ máa ní pé ìkan kóró ẹ lè mú ẹ máa ojú lò bẹ́ẹ̀ ó sì ẹ máa mú ẹ máa lo oògùn dáadáa mo kọ́ gbọ́ Ọlọ́run ọdún yà á dalẹ̀ fún wa ẹ lè kọjú pa mi mo wá rí pé ẹ bá gbọ́ Ọlọ́run. tètè máa wá lọ ọkọ máa fòrò ọgbọ́. ẹ ṣe báyìí ẹ lè fẹ́ ní àwọn káàdì àbí ìfẹ́ ràn wọ́n ṣẹ́ sí oúnjẹ náà ní tẹ́lẹ̀. lọ fẹ́ kí n bọ̀ fi lẹ́tà jíṣẹ́ fún. àánú kò ṣe lẹ́tà tó wà ń bẹ o òun ló wà ń bẹ ẹ lè fẹ́ ra káàdì àbí ìfẹ́ ràn wọ́n ṣẹ́ kò sí nǹkan máa rí yẹn lù díẹ̀ wọ́n á fi di parí ọ̀sẹ̀ wọ́n á yọjú sí i. Abdulkadir. ládùúgbò gbogbo ohun tó o ti gbé wá fún mi ọ̀tán wá fún mi lówó pẹ̀lú ẹ̀ kò ní burú fún ọ bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ fún ọ lálẹ́ ni ò ní lálẹ́ lẹ̀ wọ́n láyé ànábì lọ́dọ̀ ọ̀dọ́ wọ́n lá Kaaba Mẹ́dínà wọ́n lá Sàfà àti Mọ́rúwá wọ́n lá àwọn tó tara àwọn jáde wọ́n lá àwọn tèmi náà tara àwọn jáde wọ́n lá àwọn àfa àwọn tó kọ́ wa ń kéwú bisimilayi fatiha bisimilayi rahmani rahim alhamdulilayi rabbil alamin arahmani rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin amin. ọ̀gbẹ́ni fáfáàlẹ̀ jàre àpà. mi rí o ó ti lọ mi rí o. kí ló ṣe báyìí. wo mo lé gan mo lé ìgbà tó máa fi dán kọ́nà kan ó kọ́ yà ni ó wo kọ́nà straight ni o wàlẹ́ mi rí o. ó rí mi ti báwo. oh my god kí la fẹ́ ṣe báyìí. kí la fẹ́ ṣe kí ni. kí ká máa gbé lọ sí hospital náà. tó bá dé hospital kí ló máa lọ sọ fún wọn. ó ṣàṣojú wa tí mọ́tò fi gbà á ní mọ́tò ló gbà. ó ṣojú mi tí mọ́tò fi gbà orí ẹ̀ ti burú ó dà pé ọmọ tó fẹ́ fẹ́ níbẹ̀ yẹn ò fẹ́ fẹ́ mọ́.
orí ẹ ti yí. mo rí ẹ lọ. kí ká ẹ pẹ́. sórí ga o bọ̀ pèrè ní wálé ìṣá ó lè pè ní wálé omega alpha and omega gan kò ń ṣe báyìí kí ká ẹ bùkárí ẹ ní onírọ́. Délé ti kú mọ́ mi. Délé wo? Délé kono, Délé my boyfriend. Délé kí ló ṣe? Kí ló pa? Délé ló pè mí. Wọ́n ló ní accident. Wọ́n ní mọ́tò tó gbàgbọ́ pé kò dúró. Bí Délé ṣe kú nìyẹn. Accident. Tèmi gbé mi. Mo tún ti fi tèmi kó bá Délé ké. This is me, I'm just tired. Sùúrù now, calm down. Wà sọ fún mi. Ṣé o tún lálá yẹn ni? Mo tún là. Àfìgbà tí mo fi ti tèmi tí mo fi kọ́ bọ́ mo náà mọ́. Síbẹ̀síbẹ̀ náà àtọ́ lòun. Àmọ́ nǹkan tó dé tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọkọ mi. Mọ́mí Àfikẹ́ jáde. Ó ti tó ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀. Èmi kò máa jáde sí i. Mi ò ní jókòó lásán ṣùgbọ́n Ọlọ́run á kó wa mọ̀ ṣe. Ṣùgbọ́n ọkọ mi. Jọ. Mo mọ reason tí gbogbo ilé fi ń ṣẹlẹ̀ sí mi. I don't just understand. Ṣe sùúrù. Gbogbo ìgbà ní ojú. Ṣùgbọ́n èmi kò ní jókòó lásán. Má sunkún. Mi wá mi. Irú kílẹ̀ yìí o. Ta ló wà nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀? Ọ̀rẹ́ mi, gbogbo ṣe lóòótọ́ ni tí obìnrin bá jábọ́ lẹ́yìn ìyá ẹni kékeré ọkùnrin mẹ́sàn-án ló máa kú lé lórí. Wọn ò parọ́ oṣù onírí ní ilẹ̀ Yorùbá tá wà yìí tí obìnrin bá fi lè jábọ́ lẹ́yìn ìyá ẹni kékeré wọ́n á kà láti alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin títí tó máa fi dórí tí ò bá ti tó mẹ́sàn-án yẹn ó máa fọ́ balẹ̀ ni mẹ́sàn-án ni ọkùnrin tó máa kú lọ́dún. Àbí Bísọ́lá jábọ́ lẹ́yìn mọ́mí ẹ̀ kékeré. Kí ló rí? Ó ṣe o rí pé ó ti tó bí ọjọ́ mẹ́ta tí kò wá sí ọ́fíìsì mo á ní pé kí n tiẹ̀ pé kí n béèrè àlàáfíà ẹ̀ mo bá ń fún mi mo bá kọ́lẹ̀ Bísọ́lá how far o bó ṣe bẹ̀rẹ̀ sí sunkún lórí fóònù yẹn mo rò pé kí ló ṣe Bísọ́lá kí ló ṣe sọ̀rọ̀ kí ni kan kò ṣá sọ̀rọ̀ mo á rò pé kí ni mo lè ṣe o bí mo ṣe pé 1 or 2 3 people tí mo mọ̀ tán gbé ara ń pè é jọ bó ṣe Bísọ́lá ọ̀rẹ́ mi wo ẹ wá sọ mi pé Délé kú. Délé kú o. Again? Délé náà tún ti kú. Láti ìgbà tí mo dẹ̀ ti ń ṣiṣẹ́ ní ọ́fíìsì yìí tí mo dẹ̀ ti mọ Bísọ́lá ọkùnrin ẹlẹ́ẹ̀kẹta tó máa kú lé lórí lélẹ̀. Ṣé wọ́n bá ka ni? Ṣùgbọ́n ó gbé ọgá tí kò jọ ọgá tó fẹ́ fẹsẹ̀ méjèèjì tìrò náà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì. Ṣé ẹ wá fẹ́ sọ pé Bísọ́lá jábọ́ lẹ́yìn mọ́mí ẹ̀ ni? Ó máa jábọ́ ní ti ìjábọ̀ ni. Ọlọ́run níjó ó fẹ́ dàbí pé ó jábọ́ because ṣé àwọn ọkùnrin mẹ́sàn-án ló máa kó wọn lórí òun nìkan. Ìparọ́ ó ti ṣẹlẹ̀ sẹ́yìn kan rí lágbolé wa àǹtí yẹn báyìí wọ́n travel ni wọ́n wá lọ oríṣiríṣi state bíi 9 ìgbà tó ṣe wà dúró ẹlẹ́kẹsàn tọkùnrin ẹlẹ́kẹsàn wọ́n ṣe wà padà wọ́n ṣe wà lọ́kọ because wọ́n kúrò ní environment wa káwọn èèyàn má bàa mi lè parọ́ fún ẹ. Mo mọ̀ ó mọ̀ forí ìwọ ni ó mọ̀ forí ṣùgbọ́n kí ni ìwọ rò pé a lè ṣe sí ọ̀rọ̀ Bísọ́lá? Èmi náà ti ń rò mo wá ń feel pé bóyá kí Bísọ́lá lọ sí 9 states tó bá fi máa lọ tó bá fi máa dé bí Ọ̀ṣun Ògùn Ọ̀yọ́ Èkìtì Benue Benin gbogbo bẹ́ẹ̀ tó bá fi máa lọ tó bá fi máa dé àwọn èèyàn onímọ̀ wá dé máa kúlẹ̀ ọkọ̀ wá dé padà wá sí state táwa iná. Kí ló tó máa ronú bẹ́ẹ̀ máa ronú bí ẹ̀fọn ni bó ṣe rí lọ́rọ̀ ẹnu ẹ̀ ṣe rí. Mo dá nígbà tí advice mi náà dẹ̀ dá nìyẹn. Advice ẹ hard. Hard? Yeah.
bó nǹkan tí tó báyìí ó ń ṣẹlẹ̀ sí Bísọ́lá nǹkan next tó máa ṣe ni pé kó máa fi ṣe yẹ̀yẹ́. This is not the right thing. Yes. kì í ṣe yẹ̀yẹ́ ọ̀rẹ́ mi olóhùn tí wàá bá wa ṣe 36 state la ní nínú orílẹ̀-èdè tá a wà Nàìjíríà yìí 9 minus 36 òmòye tó máa kù. Mẹ́sàn-án pé. Ok kó wá lọ máa mú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa mú family ẹ̀ mọ́. Family mi kẹ Ọlọ́run máa jẹ́. jẹ́ kó dùn tí mo bá kọ́ jẹ́ kó gbọ́ tówó tọ́lá ni mo fẹ́ bí mo lù jẹ́ kó dùn tí mo bá kọ́ jẹ́ kó gbọ́ tówó tọ́lá ni mo fẹ́ tówó tọ́lá tówó tọ́lá tówó tọ́lá. Ìwọ dáná mo ti wá tàmí ò rí ẹ rárá. Kí ni ìta ni mo wà yìí mo tiẹ̀ rí nǹkan kan tó jọ mọ́tò ẹ rárá. Wo ṣe kí ajá ìwé mo fẹ́ kúrò ní báyìí. jẹ́ kó dùn tí mo bá kọ́ jẹ́ kó gbọ́ tówó tọ́lá ni mo fẹ́ bí mo lù jẹ́ kó dùn tí mo bá kọ́ jẹ́ kó gbọ́ tówó tọ́lá ni mo fẹ́ tówó tọ́lá. yéé ta sọ́sọ́ kó kàn mú gbé músí kó dọ̀pọ̀ lọ ṣàbúrábúrá bòdẹ̀dọ̀ ọmọ ọlọ́jà ńlá kọ́bọ̀rọ̀bọ̀ dẹ́rùbọ̀ òkùnkùn gbé jàǹgà sórí márùá kó ti lọ gẹ̀rẹ́gẹ̀ wọn bí àwọn dá tún gbogbo ẹ̀ lẹ̀ kó dúró wọn kọ́pàá ràn pa kí òòjọ́ o ọmọ ayé wo mi o àbórí mi mo láìkẹ́ jẹ́ ká máa gúnra wa tí ò bá yẹ mo sọ pé ká máa rúnra wa tí ò bá yẹ jẹ́ ká máa gbọ́nra wa orí bóyá rí mi wọ́n máa ń sọ pé àwọn kan ga wọn ò níyè gbogbo ọ̀dọ́ ni mo fi proof wọn wrong èmi mi ga gan mo dẹ̀ tún kóyè sára àwọn aláwọ̀ tó ga gan wọn ò méhe ṣe ọ̀pá kan báyìí olópin òkun pupa níyà ó wọnú òkun ni ojú lásán lẹ́yìn fìrí ó ṣe kí ni ó kanlẹ̀ dọ̀ndọ̀ndọ̀ndọ̀ mi máa nà báyìí ó máa bó ó máa kan orísun ẹni kò sí bóyá lè wù kórí tọ́pá mi bá kan orísun ẹ ó máa pín yà ni ó máa yà ni alpha gbogbo nǹkan tí mo ṣáà ń sọ tí mo ń try láti pampa ẹ̀yẹn ni mo ń try láti sọ pé kí ni ká máa rúnra. It seems you are daft because tí o bá daft ni o kàn dé bíbá o wá from nowhere bí èèyàn kan tí o tiẹ̀ lókun lọ́rùn o wá rí mi bíbá ìṣòbẹ̀rẹ̀ sí ní short trash ṣo mọ̀ mi rí ti tẹ́lẹ̀ ni àbí kí ló fẹ́ fa gbogbo nonsense yẹn jọ ṣé bó ṣe máa ń bá gbogbo àwọn obìnrin sọ̀rọ̀ nìyẹn wò ó tó bá yẹ kí bó ṣe ń bá wọn sọ̀rọ̀ náà nìyẹn ṣó ti gbọ́ tó bá ti rí èmi next time kó máa sá fún mi ni because mo ò ní time gbogbo shit yìí. ta ìwọ kí tiẹ̀ orí ẹ̀ bàjẹ́ èmi ló bá wí àbí babaláwo abẹ́ẹ̀ ló bá wí máa bú mi lọ́jà bóyá ń bú mi tó onífẹ́ kó sí mi lọ́kàn sí ọlọ́run bóyá ń bínú yẹn ó wá dàbẹ̀ ní pé kí táyà ti jò kò yẹ kí táyà lọlẹ̀ kán wá gbé lọ sọ́dọ̀ fọ̀gànáísà kán bẹ̀rẹ̀ sí ní fẹ́ ó mọ bóyá máa rí gbogbo àyẹ́ wá bẹ̀rẹ̀ sí ní ràn gbogbo àyà yẹn wá gbogbo àyà yẹn wá ń ràn ó wá dàbí kéèyàn ṣe kí ni àyẹ́ wá dàbí kùnú kéèyàn dẹnu bo kùnú ẹ̀ máa ṣẹnu dé gbàrà yí bẹ́ẹ̀. àgọ́ wa ló máa dájú yẹ ẹgbẹ́ yìí. ṣẹ́jẹ́. àgọ́ tiwa ló máa dájú yẹ ẹgbẹ́ yìí. ṣẹ̀kẹ̀rẹ̀ méjì lura wọ pàápàá máa lu gáàsì ẹ àgbọ̀ gbà. wà kò sí wàhálà ó bẹ́ mi lọ ni lórí ilẹ̀ yìí máa padà rí ẹjá wọ bí ẹjọ́ mo fẹ́ ra aṣọ yìí. alágbára ò rọra ilẹ̀ yọ bí mo lù jẹ́ kó dùn tí mo bá kọ́ jẹ́ kó gbọ́ tówó tọ́lá ni mo fẹ́ bí mo lù jẹ́ kó dùn tí mo bá kọ́ jẹ́ kó gbọ́ tówó tọ́lá ni mo fẹ́. Hello, Mr. Man. What are you doing here? You know the reason why I'm here. Ó mọ̀ fún rẹ̀. Ó mọ̀ pé látọjọ́ tí mo ti ń lé ẹ kiri. Ó mọ̀ ìwọ náà ní reason tí mo fi wà ń bí gangan. Mo rí mọ́tò ebe kọjá lọ́fíìsì báyìí. Ọmọ tí máa ní kí n máa tẹ̀lé ẹ. Mi ní gẹ̀ẹ́tì ẹ, mi ní mọ́bí tó wọ̀. Nítorí mo ní kí báyìí mo gbé báyìí mo ń tẹ̀lé ẹ. Nígbà tí mo rẹ̀ débi mo bá mọ́tò ẹ mo ní right, it's fine. Màá bá mọ̀ máa dúró di ọjọ́ wàá ṣáà jáde. Mo ṣáà mọ̀ pé kì í ṣe bí ìlò ń gbé. Wàá jáde. Ó dẹ̀ ti jáde bá mi ní Bísọ́lá. Can you please listen to yourself?
ọ̀rọ̀ tó sọ yẹn ṣé ó dùn mọ́ ẹ létí ìgbà tó sọ jáde because I don't get it. Ìwọ ọlọ́pàá for that matter tí wọ́n ní kó máa ṣọ́ àwọn ará ìlú obìnrin ló ń ṣọ́ kiri jọ torí Ọlọ́run gbà tó sọ ọ̀rọ̀ yẹn jáde ní ẹnu ẹ̀ ṣé ó dùn létí ṣé ó dùn gbọ́. Yeah, I'm a police officer and I'm proud to be. But wọ́n ra nǹkan tí mo mọ̀ ni pé iṣẹ́ mi ò sọ pé kí n má fẹ́ yàwó iṣẹ́ mi ò sọ pé kí n má marry o ti understand mo fẹ́ fẹ́ ẹ ni iṣẹ́ mi mò ń ṣe iṣẹ́ mi mò ń protect àwọn ará ìlú yes ìwọ náà kàn wọ́n náà kàn imagine ṣebí dáadáa àti mọ́mí ẹ̀ wọ́n fẹ́ràn àwọn ẹbí ẹ̀ ìwọ náà please don't torí ọ̀nà kan fún mi ní chance mi wàá mọ̀ ọ̀kan táwọn ọlọ́pàá ìbọn fún mi chance èmi fẹ́ fẹ́ ẹ ni mo fẹ́ fẹ́ ẹ sílé ni. Will you please shut that trap you call your mouth? Now let me give you this warning. Ṣorí ọjọ́ kọjọ́ tí bá tún lọ tó bá tún ever cross me lọ́nà pé ò fi ọ̀kadà ń lé mi kiri o àbí kíní kan wo nǹkan tí máa fi ojú ẹ̀ rí ní ọjọ́ náà ara ẹ̀ máa kọ̀. Tó bá jẹ́ pé ọlọ́pàá nìkan ló kù nílé ayé tí màá fẹ́ èmi kíní mi ò ní yàmọ̀nà lápọ̀ nílé ayé ni. Ṣé ìgbà kúrò bẹ́ẹ̀ fún because màá mú price and if you don't move. Ṣé ọlọ́pàá ń ṣe iṣẹ́ ni? Iṣẹ́ ni. Àwa náà ń protect yín náà. Bí mo lù jẹ́ kó dùn tí mo bá kọ̀ jẹ́ kó gbọ́ tówó tọ́lá ni mo fẹ́. Bí mo lù jẹ́ kó dùn tí mo bá kọ̀ jẹ́ kó gbọ́ tówó tọ́lá ni mo fẹ́. Tówó tọ́lá tówó tọ́lá tówó tọ́lá. Sáré pé mo bí sílé fún mi lẹ́nu ọjọ́. Jìrọ̀ ó tún ti bẹ̀rẹ̀ o. Bẹ̀rẹ̀ báwo? Ó tún ti bẹ̀rẹ̀ o. Kí ni mo ṣe fún ẹ ṣé mo ní káwọn boys inú ẹ ni àbí mo ní kókó lọ dájọ́ kí ló ń ṣẹlẹ̀ gan? Ṣé mo wá lè mo lè fọwọ́ kankan mi mọ́ ni? Máa bẹ ìjà a ní kò fi mí lẹ̀ náà àṣé mo jẹ́ dọ̀dọ̀ mu ni mo là á sẹ́nu ni ó dẹ̀ fẹ́ bí wàá fọwọ́ ra mi lórí fọwọ́ ra mi ní kí ni gbogbo wèrè yẹn gan àtàárọ̀ tí mo ti jókòó ń bèsè òwò bá mi ó wá yá sí fọwọ́ ra mi lórí fọwọ́ ra mi nígbọ̀n ṣọ́ra ẹ̀ o máa gbá ẹ máa kàn ẹ lára sìn ó dà kó lọ́pọlọ o mọ̀ gbà tí wọ́n bá wà ní bad mood máa kàn ẹ lára o kóòsì lọ́jọ́ kí ló ṣe dárí ó rẹ̀ bàbá ẹ ló rẹ̀ mo rò kó rí ẹ ò pé dẹ òsì. nọ́mbà wọn àlàyé kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ náà. ọkọ̀ wípé látàwọn ọ̀dà ti dé ojú yín kọ̀ǹdé kí ló ṣẹlẹ̀ bàbá. ọmọ tibí ẹ ni ọmọ tibí ẹ mo dẹ̀ ń pe aago ẹ kò gbé kọ́ mi. bàbá ṣé torí ọmọbìnrin yẹn lẹ ṣe ń kanra lẹ ń lejú látàárọ̀. kò tó torí kí n kanra ni àbí kí ló ń bá mi sọ mo ń pọ ọmọ kò gbé kọ́ mi o dẹ̀ ní pé mo ń kanra àwọn ọmọ bọ́mọ yẹn ṣe importance mi tó ni. àwa ti rí ọmọ yẹn ó ti dé o. níbo. ìṣojú wa báyìí ló ṣe wọlé bàbá. omi ìgbẹ́ ti lé ní lórí ilé ní àrà. ó wọnú ọ́fíìsì ojú ẹ̀. ní ṣojú ẹ̀ lé mi. ó ṣọ̀. bí wọ́n tí mò ń sọ. ló jẹ́ mọ̀ pé bóyá sọ́yìn ara mi dẹ̀ wà dẹ̀ wọ̀. nọ́mbà wọn. nọ́mbà wọn. ara mi dẹ̀ tutù ṣá mo ṣe mọ̀ kójú òrọ̀ ní ṣá mi mọ̀ kó rọ̀ gbogbo ẹ̀ ń gbóná látàárọ̀ ni. ojú ti dá bàbá. ó dá ẹ lójú kó wà ní ọ́fíìsì. ó wà ń bẹ mo wọlé bàbá. wá ọ̀dẹ òṣì èmi lọ sí mítì o mo ń gba mítì lọ o. nọ́mbà wọn. má gbà bọ̀dé ìṣẹ̀dá mi má gbà bọ̀dé má gbà bọ̀dé orí mi má gbà bọ̀dé má gbà bọ̀dé ìṣẹ̀dá mi. gbogbo ayé lẹ̀ àwò àwọn onílẹ̀ ló lólẹ̀ ọlọ́pẹ́ ló jọpẹ́ alpha ọ̀gá yín tó àbí nǹkan. ọ̀gá mi o. ọ̀gá ẹ̀ tó gba ẹ̀ síbi tó fáìn jù ẹ lọ tó ná ọmọ mi tó sex ẹ. tó gbá mi síbi kí lẹ fẹ́ rí wọn fún. Bísọ́lá ni mò ń bá wí tó fáìn jù yín gbogbo yín lọ bí. ẹjọ má bínú kí lẹ fẹ́ rí Bísọ́lá fún. mo já wèrè ni irú wèrè ọ̀rọ̀ wo ló lọ bí mi léèrè pé kí ni mo fẹ́ rí. ẹ má sọ fún mi pé orí mi ò pé mọ́. àbáyé ẹ fẹ́ bàjẹ́ mi ni o sọ fún pé láyé mi. ẹ má sọ fún mi pé orí mi dàrú. lọ́rùn ẹ má yẹn bàbá mi sọ bẹ́ẹ̀ mọ́ àbó lórí burúkú lélẹ̀. níbi orí mi ò yẹ má sọ bẹ́ẹ̀ sí mi mọ́. olórí burúkú bàbá alákùú àbá ẹ̀. ẹ ṣe máa sọ fún mi pé mo ya wèrè ní ọ́fíìsì mi. mo lọ torí ẹ dàrú mi ti sọ fún ẹ kó rí ẹ dàrú. ó dà mo sọ fún orí mi ò dàrú. orí ẹ dàrú. orí mi ò dàrú. orí ẹ bá dàrú. Secretary, why all this noise? What's going on here?
màá bá mi bí léèrè o. ó máa ṣe àwọn náà wọlé náà sọ pé àwọn béèrè Bísọ́lá mi dẹ̀ fẹ́ kọ́ ọmọ ọ́fíìsì Bísọ́lá torí mo ṣe òun ìwọ̀n wà responsible mo ti wà responsible. It's okay uncle Egbo ó lè ń béèrè Bísọ́lá you should know this is an office kò ṣe bí tẹ́tí lè máa pariwo just anyhow. tàbá wo ewé èrè àṣẹ ta ló ń béèrè Bísọ́lá lọ́wọ́ ẹ̀ ó máa fẹ́ máa lọ máa wọ ọmọ mi lọ́wọ́ ni wéré àdúrú o. ṣe bí Bísọ́lá lẹ́yìn fẹ́ rí. Bísọ́lá mo ń béèrè. Okay by your right hand side there ẹ máa rí ọ́fíìsì Bísọ́lá ń bẹ̀. ẹ fẹjọ́ lẹ̀ ibi tí Bísọ́lá bá nìkẹyìn náà ju èjàre wà á láyé bolo ń gẹ́ right hand side bolo ń gẹ́ bẹ́ẹ̀. ọwọ́ ọ̀tún yín ẹ máa rí ọ́fíìsì Bísọ́lá ń bẹ̀. àbájọ máa ti sọ bẹ́ẹ̀ náà pẹ̀lú tó bá ti fáìn wọn ṣàkọ ìgbéraga wọn ò kí ń pọ̀ tó ti èyí sẹ́ni bá ọ́nkì náà ló jẹ́ pé gbọ́dọ̀ bá ti sọ báyìí lọ́ máa ṣe wọ́nrán sí ẹgẹ́ tí ẹ ń sìn ẹlẹ́ta kí ni mo rí sórí pọ̀ rẹ̀ kọ́ sí mi. orí tèmi ò yí orí tèmi ò dẹ̀ ní yí ádàrà dá òṣì yóò sọ pé orí èèyàn dàrú. ègbè àwọn yẹn ká pa ó di right hand side. ṣe gbá tébù. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n olóore. And by the way báwo ló ṣe ní nọ́mbà mi báwo ló ṣe get office mi. mo á kí baby. And who is your baby? You are my baby. Oh baby. ẹlẹ́rẹ̀ alfa báwo ọlọ́run mo jẹ́rùn pé mi wà òkè látàárọ̀ èmi ò mọ̀ kó tó rọ̀ gbogbo òdò tó rọ̀ ẹ̀ ó dàbí kó rọ̀ náà lé mi lórí ni bí wọ́n mọ̀ ń pe nọ́mbà ẹ̀ ò dá mọ̀ ń rà pé ẹ̀ ò gbágó mi àbọ̀ òun pé báwo ni get nọ́mbà ẹ̀ wọ́n bí àìrídìí okun àìrídìí ọ̀sà kì í ṣe bí tiẹ̀ wà á máa rí díẹ̀ á máa wá díẹ̀ àmì ẹ̀ máa kàn bẹ̀ àbọ̀gbọ̀ wà ọmọ ayé ni ẹ o ti dìyàwó ayé o ọba tí ń sọ kó máa sáré sọ ọjì àbí ló ń sọ yìí inú ayé ni ọ́fíìsì ẹ wà nígbà tó ṣe kó fẹ́ gbọ̀run lọ o dẹ̀ ní kúkú òjijì báyìí torí o ti dìyàwó mi o ti bímọ fún mi o máa bí gbogbo ọmọ inú ẹ̀ tán bíi 16 kó tó di pé kú ya ó gángan ni. ó ti tó kí ló ń sọ gan pàápàá ó ṣàkóso lanu ọ̀rọ̀ jábọ́ lóríṣiríṣi kí ló ṣẹlẹ̀ kí ló wá ṣe lọ́fíìsì mi àti pé báwo ló ṣe mọ bí. fírun wẹ̀ dárún bóra rúrọ aláìkálẹ̀ lọ́jọ́ ọkùnrin ni àwọn ògbọ́ afá àgbà ló máa jẹ́ gbogbo bí a ti kú fún a ti kú fúnrun gbogbo àyà irun ni gbogbo bí irun ni àtúkìrì ilé irun ni gbárùn sẹ́gbẹ̀ẹ́ wò kún já gbárùn sẹ́gbẹ̀ẹ́ náà kún sí i gbárùn sẹ́gbẹ̀ẹ́ sùn sókun alfa. wo look man jọ dìde nsìn kó máa padà lọ síbi tó ti ń bọ̀. àyà àti débi tá a máa gbé lọ síbò. ṣé tí ọ̀gá mi bá débi báyìí sí tí wọ́n bá bẹ́ẹ̀ kí ló fẹ́ kí wọ́n sọ ṣó fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni ó fẹ́ kán lé mi kúrò nídìí iṣẹ́ ni. kò sí wàhálà tó bá lé ẹ tọ́gà ẹ bá ti lé ẹ ọ̀dọ̀ mi ló ń bọ̀ ó máa padà fi gbogbo iṣẹ́ tó ń ṣe iná lẹ́ ọ máa padà sọ́dọ̀ mi ni kò sí nǹkan tó fẹ́ fi kún tí máa establish ẹ gidi tó máa lọ́kadà tó pọ̀ ó máa lọ́kadà bíi 500. Ọlọ́run ò ní jẹ́ wo. tí wàá máa sọ fún ọ pé lè ní kó gbé jáde lè ní kó gbé ìwọ ọ̀dọ̀ ìwọ ò lọ wàá máa pàṣẹ lóríṣiríṣi ṣé kí n fún ẹ lókè àtà kó lè dúró bí junction àkọlé kó tó ọ̀kadà ẹ lọ síbẹ̀ kó máa gbé láti ibẹ̀ lọ alpha. báwo ló ṣe ń sọ òótọ́ pé tó bá kàn tẹ̀ sí lanu báyọ̀ wá kàn máa jábọ́ lẹ́nu ẹ̀ lóríṣiríṣi ò ní mánà rárá ni. mánà tó tọrùn sọ̀kalẹ̀ wá fáwọn ọmọ Ísírẹ́lì jẹ́ àbẹ́wò ń bẹ̀ mánà wò rẹ wo èmi ò lọpọlọ mọ látara rárá o èmi ò tẹ mọ pé ojú rọ gbogbo eléyìí tó rọ yẹn dàbí iná ni pẹ̀lú pé náà rọ léèyàn lórí kò sí nǹkan méjì mò ń ronú ẹ ni tó àjà sọ fún mi báyìí mi lẹ ń pe fóònù ẹ mi ń pe fóònù ẹ mi ń pe fóònù ẹ ó gbé ìbàdó àgbà kò lọmọ àbọ̀ òun wò pé ibo ni mo ti rí nọ́mbà ẹ ayé làwà inú ayé nìwọ náà dẹ́ ń gbé ayé ti rò kọ́ mọ́ ayé máa wọrí ibi tí mo ti rí nọ́mbà àbí mo ṣe mọ ọ́fíìsì ẹ̀ ìwọ gbójú lórí ẹ̀. Hey, please don't love me ìwọ tí bá ti máa fi yàn jẹ́rù wọ ìwọ torí wàdàwàdà yìí ni mo máa fi ọlọ́run ò ní jẹ́ ó wò mí kó wo ra ẹ̀ ní. tí ẹ dúró ná kí ló fi pinná kí ló fi rò pé irú mi máa fẹ́ ru ẹ̀ báyìí. nítorí jóbìnrin èmi náà dẹ́ jọkùnrin ni mo ṣe rò pa ẹ̀ máa fẹ́ ra. ó mọ̀ pọ́kùnrin yàtọ̀ sọ́kùnrin ni ṣé tó máa ń pe gbogbo ọkùnrin ìwọ náà máa wá yọjú ni. Lóòótọ́ ni ọkùnrin ò ṣe kan náà kò sọ́kùnrin àwọn ọkùnrin tó wà òkè bíi tèmi ò pọ̀. irú wọ ìbẹ́ta ju ọkùnrin ìwọ tó rí rádàrádà tó tiẹ̀ dá rárá ìwọ
You are good for nothing. Just to get along, did they call office me? In fact, did they can to be me? Just leave my office. To bat in Pino man fine. That in Pino. What should I look for coming down? Don't you tell me I'm coming down. I'm fine. Kemi sọ yes fún wo. Ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́. Ẹjọ́ ẹ̀kọ́. Èmi ni mo fà tí mo bẹ́ẹ̀ ń pọ̀. Gileje. Ó jẹ́ pa ọmọ akọ́bá get oúnjẹ àbí kọ́bá get wine. Ta ló ń pè? Fẹ́ pe ọlọ́pàá fún ẹ. Torí pé mo rí pé ọwọ́ mi ò ká ẹ mọ́ ẹnu mi ò ká ẹ. Màá pe àwọn tó máa bọ́ńdù ẹ kúrò mi báyìí sí máa pè wọ́n fún ẹ. Bọ̀ kí ló ń ṣe ẹ́? Kí ni gbogbo eléyìí tó ń ṣe? À ń sọ ní tùbí nù bí ń ṣe ó dẹ̀ ti sọ pé ó fẹ́ sáré pọlọ́pàá. Kí ló fà á tó fi ń pọlọ́pàá? Wọ́n nífẹ̀ẹ́ yàn la nífẹ̀ẹ́ ni. Àbí báwo ló fẹ́ kí n sọ? Báyìí mo ti ṣe fẹ́ wà romantic ju mo ṣe sọ yìí lọ. Kò sí wàhálà, máa pọlọ́pàá ẹ̀ kiri. Àmọ́ èmi ń wá ẹ lẹ́ni o. Mo ń dààmú mò ń wá ẹ káàkiri ń sìn. Lọ kọ́ síbi tó bá wù ẹ́. Ó máa padà wá mi létà. Ọlọ́run ẹlẹ́dàá mi máa ṣàánú mi o. Àbí kí ló pa èmi àti tout pọ̀ báyìí tó dẹ̀ lé mi kiri? Irú èmi sí yẹn, Ọlọ́run ò ní jẹ́. Àfà, torí ọmọ mi mo ṣe wá rí ṣé ọmọ tí mò ń sọ yìí kì í ṣe ọmọdé, kódà ó níṣẹ́ gidi lọ́wọ́. Tó bá mú ọkùnrin wálé lénìí kò sí ẹ̀dá alààyè kankan tó máa kó èrè ẹ̀ nítorí ó ti dàgbà, ó ti tó lọ́kọ. Ṣé wàá rí àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀. Ó ní àlá kan tí ọmọ mi máa ń lá. Tó bá dẹ̀ ti lá àlá yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ní nǹkan burúkú máa ń ṣẹlẹ̀ sí àwọn àfẹ́sọ́nà ẹ̀ bíi pé kán kú. Ọ̀dọ̀ èmi ò nígbàgbọ́ nínú ẹ̀ tààrà because èmi believe pé coincident nìkan tó ń ṣẹlẹ̀ nígbà tí talákọ̀ọ́kọ́ kọ́kọ́ ṣẹlẹ̀. Èmi fi pé àsìkò ẹni yẹn ti tó ni tó fi kú yẹn. Àmọ́ nígbà tó wá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lèmi náà wá rò wípé kì í ṣojú lásán ni mo ṣe wá bá yín pé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ bá mi tan ìmọ́lẹ̀ sí. Allahu Akbar. Allahu Akbar. Ìyàwó ṣe rí Ọlọ́run bá ní ọba afẹnimọ̀nà òun náà sì ní ọba onímọ̀ tó wọ́n ń ṣẹlẹ̀ báyìí tó bá ti rí òyìnbó wọ́n ń ṣẹlẹ̀ báyìí kò sí máa fọwọ́ jẹpẹrẹ mú àmíní ṣé mo ní àmíní táàmì bá ti wá wà tó wá tó wá ná pẹrẹ n tó ń léwu ni ọmọ yín lálàá sáwọn ọkọ ìfẹsẹ̀nù ẹ̀ ọ̀rẹ́ ń kú àmì àtàpẹ́rẹ́ nì Allahu Akbar Allahu Akbar ẹ wo bí ìjà àdúgbò lọ́wọ́ Ọlọ́run pé ó bá ní kò tí ì bàjẹ́ nínú ìgbà tí ẹ ti sátọ̀ Ọlọ́run wá Inshallah Ọlọ́run wá jẹ́ kí gbogbo tó wọ́n kó tó bọ̀ tẹ́lẹ̀ ìwà níyànjú. Mo táwọn sọ̀rọ̀ nípa ẹ̀ gangan ṣé ẹ lè mú débi. Àfáà mo lè mú wá àmọ́ kí wọ́n á ṣe lénìí o nítorí Ìbàdàn ló ti ń ṣiṣẹ́ ó dẹ̀ máa ní ìdá ti gbààyè kó tó lè wà. Èmi á pè nǹkan tó bá sọ èmi á jẹ́ kẹ́yìn gbọ́ ọjọ́ tá a bá dá màá sọ fún yín. Ẹ má jẹ́ kó wà pé ara torí jáfara ni wo má jọ pẹ́ àgbà ọlọ́ṣàlà ó máa ṣe àdéhùn làbúrò láàbí sínú àwọn. Bisola, mo receive call látọ̀dọ̀ Gansi. Wọ́n ní máa lọ sí head office wa tó ń ṣe parí yẹn kó máa lọ supervise òun bẹ̀. So tó bá dọ̀hùn gbogbo necessary information wọ́n máa forward ẹ̀ sí online. But kí ni ọ̀gá rí tó fi jẹ́ pé mi ni wọ́n appoint pé kí n lọ supervise new branch wa? Why me? Why me of all people? There are lots of people tí wọ́n lè appoint bẹ́ẹ̀ yẹn now. Wọ́n èmi ò lè sọ ọ̀gá ló mọ̀ nǹkan tán rí. Mo ti feel like I can travel this time around, I swear. Mo bá ṣe máa ṣe ń gbà mí bọ̀ máa ń sọ. O ní choice. Àṣẹ ni látọ̀dọ̀ ọ̀gá. All right, we can deliver information. All right. Take care. Jẹ́ kó dùn tí mo bá kọ́ jẹ́ kó gbọ́ tówó tọ́lá
Hello, ọkọ mi. Hello, mommy. Báwo ni? I'm fine. Wo Bísọ́lá, a ní láti débi kan ní kíákíá lọ́la o. Hey, mommy ẹ wò. Nísinsìnyí ni wọ́n ṣe wá fún mi ní message pé kí n lọ supervise new branch office wa tí wọ́n ṣe parí tán. I swear to God. Ó wà very important gan. I know, of course I know. Ẹ má bínú, I'm so sorry ma. But there's nothing I can do. Mo ní láti lọ síbi tí wọ́n ní kí n lọ. Bí mo ṣe gbọ́ náà ni mo ṣe ń pè ẹ́ yìí. Ṣebí ẹni tó wá fún mi ní message yẹn gan. Bó ṣe ń kúrò ní ọ́fíìsì mi ní call yẹn wọlé. Kí la máa ṣe báyìí? Tí bá ti dé màá wá rí yín mà. Ṣẹ̀gbọ́n. So sorry mommy. Okay, ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Èmi á pe àfà. Màá fún wọn gbọ́. So nǹkan tó bá sọ, èmi á jẹ́ kí wọ́n gbọ́ ṣùgbọ́n. All right ma. Okay, ọkọ mi. Jẹ́ kó dùn tí mo bá kọ́ jẹ́ kó gbọ́. Tówó tọ́lá ni mo fẹ́. Bí mo lù jẹ́ kó dùn tí mo bá kọ́ jẹ́ kó gbọ́. Tówó tọ́lá ni mo fẹ́. Tówó tọ́lá. Tówó tọ́lá. Tówó tọ́lá. Yeah. Tówó tọ́lá. Káyé má mú mi. Káyé má mú mi. Ayé lè ṣẹ́gun. How far now? I'm not fine at all. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe mọ́tò ẹ̀? Ó kàn dédé break down síbí báyìí ni. Ọmọ àdúgbò tó ti wà ń bí o. Ó ti pẹ́ gan gidi tí ò ń ṣe kékeré. Kò dẹ̀ sáwọn mechanic around. Àbó ti try àwọn mechanic. Mo tiẹ̀ ti pe mechanic mi bọ́ ó lóun ò sí around. Mo tẹ̀ mọ́ anybody tí mo tún lè pè. Do you know what? Let me try something. I will appreciate it. Thank you so much. Mi náà mo ti try gbogbo ọ̀pọ̀ tí mo lè ṣe ń bẹ̀. Ìwọ ló dẹ̀ wá débi ẹni. Náà ó ti mọ̀ pé àwọn mọ́tò fún ni. O dẹ̀ wo around. Ṣó dẹ̀ sure pé nǹkan tó ń ṣe yìí máa work? Lọ try ẹ̀ náà. Ó sure pé. Ẹnu èmi kàn try ẹ̀ náà. Ọmọ pé ẹ̀yin obìnrin kẹwàá ni ẹ̀yin ò mọ ọkàn tún ṣe. Ó lè jẹ́ bí nǹkan kékeré ló ṣe bọ̀ mí sọ jọ kàn lọ try ẹ̀ náà. Lọ try ẹ̀. Ẹ̀fẹ̀ try ẹ̀. Thanks so much. In fact, mo ti ń wò pé báwo mo ṣe fẹ́ pe mechanic mi báyìí because òun fún ẹ ò sí around. Thank you so much. Mo really appreciate help tó ṣe fún mi lady yo. Thank you. Ṣé gan ni? Ìsọlá, à ń dúpọ̀ rẹ ni. Ó mọ̀ pé èmi ṣáà máa onínúure ni mi ṣá. Àtọ́jọ́ mo ṣáà máa just imagine what happened today. Mo mọ̀ pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ yìí wàá tiẹ̀ tó fẹ́ fún mi ní maybe just a little chance. Wasiu, mo appreciate facts kò ṣe mí lóore ni. Don't even go there. Ṣùgbọ́n mi fún nǹkan tó ṣe fún mi lénìí yìí mo appreciate ẹ tó bá dẹ̀ sí rí mi ó máa kí mi mo máa dá ẹ lóhùn. But gbogbo eléyìí tó fẹ́ máa lọ máa drag yìí kò ní jẹ́ kí n lè máa dá ẹ lóhùn tó bá ti rí mi o tó bá kí mi mo ò ní dá ẹ lóhùn. Mo máa appreciate tèmi àti ẹ bá kàn lọ jẹ́ ọ̀rẹ́. Ṣó get? Bísọ́lá, mi nǹkan fẹ́ jẹ́ ọ̀rẹ́ lásán. Yes, let me tell you my mind. Ó ti pẹ́ tí mo ṣáà ti sọ fún ẹ. Má jẹ́ ń jẹ́ ọ̀rẹ́ lásán náà. Mo fẹ́ fẹ́ ẹ ni. For how long? Kàn ìmọ̀ ìta pé ìgbà tí mo ti ń sọ fún ẹ ládìjọ́ ti gbọ́. Kàn àwọn ọmọ àmà ti wà nursery school now. Please hold the journal. As a police officer, mi ṣá gbọ́dọ̀ máa kúnlẹ̀ títì. Wasiu, mo ṣe rí pé o lọ́rọ̀ gbọ́ ni. Sórí gbogbo nǹkan tó ń sọ yẹn, it will never gonna work, okay? Excuse me. Bísọ́lá. I will call you. Máa pè é. Bísọ́lá. Ayé ló
ẹjọ́ ń jẹ́ lè gbà mí ní àsìkò díẹ̀ láti bá yín ní gbólóhùn kan àbí méjì. àmọ́ ó ṣàárọ̀ kùtùkùtù sá. pẹ́ rárá arábìnrin ẹ sọ fún ọkọ yín kí wọ́n dẹ̀yìn níbi tí wọ́n rìn sí nísinsìnyí kó má bàa pàdé ikú òjijì. pásítọ̀ ikú bẹ́ẹ̀ni bí ti báwo. kí wọ́n dẹ̀yìn torí pé ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ. pásítọ̀ ẹ jọ kí lọ́nà àbáyọ. torí pé láàárín ìṣẹ́jú kan ohun tó ń dùn ó lè padà di kíkan bẹ́ẹ̀ni àfi kí wọ́n dẹ̀yìn o wọ́n má bàa pàdé ikú òjijì a kò fi mọ̀ mí jù bẹ́ẹ̀ lọ àlàáfíà o. pásítọ̀. tó bá ń bá ẹ sọ kò yá gbọ́ tó bá ń bá ẹ sọ kò yá gbà. Ìzọ́ra kí ló ṣẹlẹ̀ lọ́fíìsì ìyàwó mi. ó ti gbàgbé pé wọ́n employ ìyàwó ẹ̀ síbí báyìí òun kọ́ ló níbí. ní kiri mo fẹ́ kàn lé ẹ gbogbo ọ̀nà tó máa fi lé ẹ kó mi ni mò ń wà gbogbo ọ̀nà tó fi ní ṣiṣẹ́ ń bímọ ọ̀nà èmi ó lèmi ń pẹ̀lú ẹ sílẹ̀. bíbí kí ló fẹ́ kí n máa ṣe tó bá lé mi. mo ti sọṣẹ́ tó máa ṣe fún ẹ. n ò lè ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn. o ò lè ṣe kẹ a máa ṣe ní bó bá ṣe wù ẹni tó bá fẹ́ máa tẹ kọ̀ǹpútà ń di ẹ̀ náà máa tẹ̀ wọ́n ń tẹ kọ̀ǹpútà ń di ọ̀kadà náà o ní kíni. má fóònù ta ló pè. ọ̀dẹ̀ wúmà ẹ̀ ní gàrí ponu wúmà ẹ̀ ní. àwọn náà fọ ni ṣé táìm bá ilé ẹ̀kọ́ máa. ẹ̀ torí ọ̀ pé tí o bá tiẹ̀ sìn bí iṣẹ́ rẹ̀ dẹ̀ ò sí mi ṣé kò yẹ kẹ́lẹ́ dẹ̀ ẹ̀ mọ̀ pé mo bí sí. bó ṣe ń ṣe mí ò understand jẹ́ ká ìgbà tí ó kúkú sẹ́yìn kankan mọ́ lọ́fíìsì bó ṣe sọ jẹ́ ká gbé nílẹ̀ tébù rẹ̀ gbogbo bí nílé ọwọ́. ìyá ló bí láti ṣe kí ni. kò sí bẹ́ẹ̀dì tó wà láyé kó jẹ́ 32 by 32 kò lè strong ìdílé máa bọ̀ lórí bí. bíbí kò make sense a lè ṣe anything bí báyìí náà jẹ́ ká lọ sí hotel ká lọ get room. hotel olúwa close síbi tá a lè get. a máa rí iná ọmọ kóbìnrin ni mi ò ní láti máa fi ní respect. nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan wọn pé kákan sáré ṣe pàpàpàpà bí sáré fún sáré fáwọn ẹrù mi. káwọn nǹkan tó fẹ́ ká káwọn nǹkan tó fẹ́ kọ́ kí ló ṣe níbí ibi. ṣé bó ń rìn. ó rìn gègé nìyẹn bó ṣe ń rìn nìyẹn látàárọ̀ tí ò gbé o gbé. kò yá gbọ́ tó bá ń bẹ̀ sọ kò yá gbà rárá. bí mo ṣe máa ń lọ òbí ẹni pé nínú àlàyé ẹni tí ó máa ń yọ sí lójú àlá tó máa ń rí ẹkìn lójú ara. mi ò kí n rí ojú ẹnìyẹn rárá. subhanallah ẹ wo bí báyìí ẹ fọkàn balẹ̀ iṣẹ́ àlàó ya níyànjú ṣẹ́gi ìyá wa ẹ wo àdúrà láṣẹ a ṣe é sí ara àwọn àfáànù àwọlé àdúrà tó gbé ọ̀rọ̀ tó ń bẹ́ ńlẹ̀ yìí kì í ṣe nǹkan kékeré o ọ̀rọ̀ ńlá ni o ààrẹ gbọ́dọ̀ jẹ́ kí ká fọwọ́ yẹpẹrẹ mu àbí ká jẹ́ kí àkókò lọ lórí ẹ̀ ká máa pọ̀ pẹ̀pẹ́ máa pẹ́ lórí ẹ̀ tó ti yé ẹ máa wá fún yín ní nǹkankan tó bá ti ń lọlé ìyẹn ẹ̀yìn tó bá dalẹ̀ láti fẹ́ sùn ẹ fi sí gbèrè kẹfì sùn mọ́jú tó bá dijọ́ kejì níta bá rí mọ́jú àwọn abá mi ká sọ fún mi ó dàbí lójú pé gbogbo tó sókùn pọ̀ wátá ayé ọlọ́run bá mi àtọ̀mọ́lẹ̀ sí inshallah bí kò dúró àlè ẹ fọkàn balẹ̀ kò ní sí aburú. ẹjọ́ àfa ṣé mi lè bá fi sí abẹ́ pílò ẹ̀. kò ṣe nǹkan tó le fún ara àfi síbẹ̀ fún ara ẹ̀ kò ṣe nǹkan tó le rárá ó ti ẹ fọkàn balẹ̀ lágbọ́ ọlọ́run àfa wa lọ́la àwọn afa tó já afa lọ́la àwọn bẹ́ẹ̀ jẹ́bẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣì rí bẹ́ẹ̀ náà lágbọ́ ọ̀run yá dayọ̀ ọlọ́run ni ọlọ́run. Olúwa fojú àṣírí hàn. agbá bí àkàrò kò gbọ́ àbí
ó rò pé ò ní làákàyè àbí ó ti mọ̀ pé mò ń bọ̀ ó wá ya kúrò lọ́fíìsì kò sí wàhálà màá jẹ́ kó mọ̀ pé ìdí bàbá olọmọ bá kínní ẹ jà lọ ó mọ nǹkan mi lè gọra mi láyé ìwọ dúró ń bí tájọ́ bí àkàbà dé ó máa bá wọ́n ń bí kò sí nǹkan méjì tó fẹ́ sọ fún ju pé gbogbo owó tó jẹ mí gbogbo nǹkan mi tó wà lọ́wọ́ ẹ̀ kó ṣe kí ni kó kó fún mi ẹ̀tọ́ tèmi ni o wọn bí aláyẹ ẹ̀dá mi sọ pé mi ò sọ wípé kò sí láyé ẹ̀ àmọ́ kó fún èmi lẹ́tọ̀ọ́ tèmi. ṣùgbọ́n bẹ́ẹ̀. ọwọ́ kan kò lè bí èmi lè wọ́n ń jẹ́. ọ̀njogun ló wà láyé. ṣó ti yẹ ẹ̀ sìn. àgọ̀. wọ́n ń jẹ́ kí ni. ọ̀njogun lówó yà láyé ó yà wọ́n bá wọn àwọn ilé. wọ́n kò bí o wọ́n bá kò bí. babada. alaye babada. ọmọ wọn kò ẹni orí yọ ìpàdé dídé. ta ló wà nínú òkùnkùn tó ń tàfà sínú ìmọ̀lẹ̀ olúwa fojú àṣírí hàn irú kílẹ̀ rí o ó tójú sùn mí ó yá o ó yá o ní èsì o ẹ̀yin lẹ pariwo ká lọ church ó yẹ kí bẹ́ẹ̀ta nínú bẹ́ẹ̀ ló ìwà inú bẹ́ẹ̀ ló wà. má bínú mi mọ̀ kó máa yá ẹ bẹ́ẹ̀ yẹn má bínú jẹ́. ọ̀gbẹ́ni gbé ogbó kìíní lẹ́jọ́ ilẹ̀ wo ló fẹ́ máa pamọ́ ọmọ wà bí tó máa bẹ́ẹ̀ dúró ti gbá lọ gbé gbogbo kìíní kó já lọ jàre. dìrọ̀ ò bá ti jẹ́ kí n pa gbogbo kìíní mọ́ ẹ́. lọ gbé gbogbo ọjà ilẹ̀ ọmọ tó máa bẹ́ẹ̀ dúró ti gbá wà bí. irọ́ dìrọ̀ má jẹ́ kó palẹ̀ mọ́ má jẹ́ kó dúró kó lè mọ bó ṣe ń ta ó fẹ́ dá mi gbèsè. jọ torí Ọlọ́run kí ló ń ta o ó ju bígì àti small tó ń ta lọ ni ṣòwò kí ń mú ni. correct. ṣòwò kí ń mú tó máa fi dúró bí wo bí aláyé mi tó bá ti wà bí gbogbo nǹkan tó ń tà bí tó máa ń tà kọ́ máa ta 500 kó ta 100 naira èrè ni. correct. kọ́ máa ta 1000 kó ta ní 2 naira èrè ni o. à ń lọ bọ́ lọ́hùn ni à ń lọ bá Jésù ni mo dẹ̀ mọ̀ pé máa gbà bùkún bọ̀ ó tán. ìdìrọ̀ má ṣe bẹ́ẹ̀. bàbá wa sọ̀rọ̀. nọmba 2 ti gbọ́rọ̀ o kò sí wàhálà o. náà bá wà. mo lọ́kọ̀ ilé iná dìrọ̀ kò lè mọ́tà àjọ jẹ́ kò lè pẹ́ má kàn. ó ní táì tí mo fún wa àti pásítọ̀ ẹ̀ tó bá ti pẹ́ jù máa fi bí ilẹ̀ máa lọ. ọkọ mi o adé orí mi o. kò sí wàhálà máa tẹ̀mí láyà tẹ̀mí lọ́yàn kó fi táìmù pásítọ̀ ẹ̀ kó wéèsì ẹ̀ ń ta gbangba bí kò sí wèrè. mo ti bọ̀ ṣé ká lọ báyìí. irọ́ lẹ pa bàbá ṣe ń dára ni. ẹ bá mi wọ. dìrọ̀ dìrọ̀ yé mo gbé dìrọ̀ yé mo kú ẹ bá mi o ẹ bá mi gbé bọ́dá ẹ gbé dìrọ̀ ẹ bá mi gbé o ẹ bá mi o ẹ bá mi gbé bọ́dá ẹ gbé. Kàyé má mú mi, kàyé má mú mi, ayé lè ṣẹ́gun, ó pa lórí, ayé ló sọ gbàdọ̀kùn, ìgbà ògùn. Délé ti fún mọ́ mi. Délé wo? Délé fún Délé my boyfriend. Délé ẹ̀. Kí ló ṣe? Kí ló pa? Orí mi máa gbà bọ́dé. Accident. Ó ní mọ́tò tó gbàgbọ́ pé kò dúró. Bí Délé ṣe kú ni. Má gbà bọ́dé. Mo ti fi tèmi kó bá Délé ké. Mo bá kọ́ jẹ́ kọ́ńgọ́ yóò dọ́là fẹ́. mo fẹ́ kàn lé ẹ gbogbo ọ̀nà tó máa fi lé ẹ kó bí ni mo wà gbogbo ọ̀nà tó fi ní ṣiṣẹ́ bí mo ní mo lè mi pẹ̀lú ẹ sílẹ̀. Bíbí kí ló fẹ́ kí n máa ṣe tí máa lè mi. mo ti sọ ṣe tó máa ṣe fún ẹ. Mo lè ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. o lè ṣe kẹ a máa ṣe ní bó bá ṣe wù ẹni o tó bá fẹ́ máa tẹ kọ̀ǹpútà ń jẹ náà máa tẹ wọ́n ń tẹ kọ̀ǹpútà ń di ọ̀kadà náà o lè kí ni. bí mo lù jẹ́ kó dùn tí mo bá kọ́ jẹ́ kọ́ńgọ́ owó dọ́là fẹ́ tówó tọ́lá tówó tọ́lá Délé náà tẹ̀lé. Bàbá ń bá mi. Ìṣe fẹ́ bí kí n lè ṣe fara. Dìwọ́n náà tún wà mú báyìí. Ìṣe fẹ́ bí kí n lè tọ́jú ọ̀rẹ́. Tó bá pọ̀ tó bá yá pa ṣé yẹn lọ́rẹ́ fi ń dùn. Ayé mi. What is happening to me? Orí mi máa gbà bọ́dé.
mi tó wà ní ayé yìí. Why me all the time? Lóhun kí ni mo ṣe? Kí ni mo ṣe tó fi kọjá ìmọ̀ ṣe sí mi? This is too much. Ẹ̀jẹ̀. Kí ẹ̀jẹ̀ yìí kó di owó, kó di ọlà, kó di iyì, kó di ẹ̀yẹ fún èmi Tóní ọmọ Àbíkẹ́, olówó ìlú, ọlọ́lá, ọlọ́rọ̀, ọmọdé ọkùnrin, obìnrin àgbà, onílé àlejò, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi owó wọn sin èmi Tóní ọmọ Àbíkẹ́ láti òní lọ. Kì í ṣe fẹ́ bí kí n lè ṣe fara, kí n lówó rẹpẹtẹ, kì í ṣe fẹ́ bí kí n lè tọ́jú ọ̀rẹ́. Tó bá pọ̀ tó bá yapa, ṣé yẹn lọ́rẹ́ fi ń dùn? Ayé mi kì í máa mọ̀ ẹ́. Alhamdulillah rabbil alamin. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Má bínú, ṣé ẹni tí orí lójú àlá ẹ̀ gangan, ṣé tó bá rí lójú ayé báyìí ó dà mọ́? Mo dá mọ̀ àmọ́ mi ò gbóhùn sókè. Mi ò rí lè mọ̀ náà. O ò mọ̀? Ṣé kò lórúkọ ni? Ó ṣàmà lórúkọ tó ń jẹ́. Dáhùn. Nǹkan tí mo kàn rántí ni pé. Kì í ṣe fẹ́ bí kí n lè ṣe fara, kí n lówó rẹpẹtẹ, kì í ṣe fẹ́ bí kí n lè tọ́jú ọ̀rẹ́. Tó bá pọ̀ tó bá yapa, ṣé yẹn lọ́rẹ́ fi ń dùn? Ayé mi kì í máa mọ̀ ẹ́, ayé mi kì í máa ṣe mọ̀ ẹ́ o. Àmì àṣẹ orí mi máa gbà bọ́dé, máa gbà bọ́dé, ìṣẹ̀dá mi máa gbà bọ́dé. Ẹ má bínú, why are you here alone? Bó kò yẹ kí beautiful lady like you go dúró sí àdúgbò báyìí. Where are you going exactly? I just want to see a friend of mine. It's okay. What about your car? Car? Never mind. But it's okay then. Can I help you out? It's okay, we're friends. Oh, Dad. Ìtọ́jú ọ̀rẹ́ tó bá pọ̀ tó bá yapa, ṣé yẹn lọ́rẹ́ fi ń dùn? Ayé mi kì í máa mọ̀ ẹ́, ayé mi kì í máa ṣe mọ̀ ẹ́ o. Àmì àṣẹ orí mi máa gbà bọ́dé, máa gbà bọ́dé, ìṣẹ̀dá mi máa gbà bọ́dé, máa gbà bọ́dé. Bí mo lù jẹ́ kó dùn, tí mo bá kọ̀ jẹ́ kó gbọ́, owó dọ́là. Láò kò ṣe kò tó. Kò tiẹ̀ bọ́dà láti jí mi. He just left like that. Bí mo ṣe rí mọ́ nìyẹn. Bísọ́lá! And that was the last time tí mo fojú mi kàn. Ojú mà gbà mí tí o. Bísọ́lá! Just one night. Ọ̀gbìn tó rírí. Tó tẹ̀ mọ́ bí tó ti wá, ọmọ yẹn tó ṣú, ó tẹ̀ mọ́ bí yóò kú ní bí ẹ̀bọra ni. Ó lè gbà fún just one night. So ìwọ náà ti di
ọmọ òṣì tó wà nígboro ọmọ ṣàkùṣàkù ọmọ òṣì ọmọ gbòòrò ó tún ẹ̀dùn wọn aṣẹ́wó. ẹ wo ìyá wa ṣé àsìkò tá a wà ẹ̀kọ́ ní àsìkò pé à ń dalẹ̀ bí àbí à ń kọ́ra mọ́ kọ́ o àgọ́dọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn tó ti ṣe ẹ̀yìn ọmọ yìí kan pàpà gan-an ọ̀rọ̀ yóò fẹ́ yí wa mọ́ kílẹ̀ sódà ayé dàyìn náà ẹ ò bẹ́ẹ̀ gbogbo tó ń dán ní wúrà gbogbo ẹ̀kọ́ ní wúrà ìjẹ́ ìmọ̀ bí tí ogun ayé ti wá ẹ̀mí tó ti wá ìyá wa ṣé iná àdúrà táwa ṣe iná àdúrà tí mo gbà tọ́lọ́ fi ọkọ̀ nínú àdúrà náà pé. bàbá ṣe rí gbogbo àwọn ọmọ tó jẹ́ wípé èmi gan ni mò ń kọ́ wọn ṣe presently bá àwọn ọmọ yẹn wọ́n ti ń gbọ́pẹ́ jù mí lọ wọ́n ń gba ọpẹ́ gidi èmi tí mo dẹ̀ kọ́ wọn ṣe báyìí mo ń smile ẹ wò bàbá èmi gan fẹ́ máa bọ́ọ̀lù padà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ wò ó tiẹ̀ ti wá worst débi wípé normally tí n bá àwọn client ló jẹ́ pé tí n bá ń bill $5,000 wọn ò tiẹ̀ ní béèrè lọ́wọ́ mi pé kí ni mo fẹ́ fi ṣe ọ̀n lọ wá lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn ò ní yẹ́ mi lóhùn lọ́wọ́ yìí bàbá èmi kan lè já kọ́ọ̀lù gan mọ́ mi létí èmi kan tiẹ̀ lè má sọ̀rọ̀ mọ́ ẹ jọ̀ọ́ bàbá ẹ ṣàánú mi ẹ kí èmi náà gbéra. ọmọdé ní í ṣe ọ òní gbogbo àwọn ọmọ tó kọ́ ń ṣẹ́ gbogbo wọn ti yọjú ọ lọ. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. wọ́n yọ yẹ́wọ̀ ọmọ wípé wọ́n fẹsẹ̀ ẹ̀yìn dilẹ̀ mú ni ọmọ pé wọ́n ti fẹsẹ̀ ẹ̀yìn dilẹ̀ mú ọmọ pé ó ní ohun tágbà jẹ tẹ́lẹ̀ kùn kó tó sọ pọ́rọ̀ yóò wọ́n fẹsẹ̀ ẹ̀yìn dilẹ̀ mú ni. bàbá anything tẹ́ bá fẹ́ kí n ṣe anything any garden thing ẹ sọ fún mi bàbá máa ṣe kí mi ṣáà ti make ẹ. ìwọ náà ọ ṣetán àti. kí n gbéra padà ìyẹn gangan ni kókó ẹ sọ fún mi máa ṣe. ẹ̀yin ò lé àmọ́ iṣẹ́ tó wà nílẹ̀ tí n bá ní kí n ṣe fún ọ ọjọ́jọ́ orí rẹ lọ ọjọ́jọ́ orí rẹ lọ́mọ náà ó jùlọ. ẹ jọ sá o ẹ̀mí ń pé iṣẹ́ tí ó yẹ kẹ́ ṣe fún mi ó ju èjì mi lọ. bẹ́ẹ̀ni. bàbá ẹ wò mí látòkè délẹ̀ máa fi stature gbé mi máa fi stature gbé bàbá. gbọ́ ohun tó ń jẹ́ ó yé mi ni pé bọ́ bá ju ọjọ́ orí rẹ lọ fèrègbọ̀n rẹ ọ̀ fi gbé. a fi stature gbé bẹ́ẹ̀ ni sà. ọ̀dà kò ní láì fínú èyí náà dá ohun tó kàn ṣe fèmí rẹ̀ ọ lọ wá ọmọbìnrin kan tó bá lájọṣepọ̀ àmọ́ kó o tó ṣe gbogbo eléyìí ọ ti wá léwọ́ funfun kan dání. ìyẹn handkerchief. o handkerchief ńgbọ́ bá ti bá lájọṣepọ̀ tán ìwọ mú ìléwọ́ òun lọ́ọ́ fi nu ojú ara tiẹ̀ kó fi nu nǹkan ọmọkùnrin rẹ̀ ọba ti fi nù jẹ́ ọmọ lọ kó mẹ́yìn wà bẹ́ẹ̀ mi. tọ̀dọ̀ mi. kó mẹ́yìn padà wà bẹ́ẹ̀ mi ọ̀tán ọ̀ gbéra padà. bàbá ó ti tán. ọ̀ gbéra padà. ẹ wo ẹ fún mi níjọ́ méjì just 2 days ọjọ́ méjì péré. bọ́sà ṣé kò sí nǹkan tó máa ṣe ọmọbìnrin. kò sí ohun tí ó ṣe ẹ kàn gbọ́dọ̀ fojú ríra mọ́ ni bẹ́ẹ̀ bá ti ṣe ohun tẹ́ ń ṣetán báyìí látọjọ́ náà ẹ gbọ́dọ̀ ríra mọ́. all right sir ẹ fún mi 2 days máa kọ́ wọn lọ́gbọ́n sir. èmi ò retí rẹ. ẹ ṣé sir ẹ ṣé gan sir. bẹ́ẹ̀ ni ti jẹ́nu wọ́n pẹ́ o. ọmọ ìṣá gbogbo wọn náà lọ fẹ́ sáṣẹ́ wọ́n fẹ́ sáṣẹ́. láhìláhìlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam fẹsọlá. ẹ wo sẹ́ẹ̀rì ìyá wa sẹ́ẹ̀rì èyí ló fà gbogbo tí ó ṣẹlẹ̀ sí ọmọ yìí ló fà jẹ́ kó kó mọ́ wọn lórí. ẹ wo bí mo bá yẹn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo bá yẹn yọ̀ mo bá yẹn dúpẹ́ pé kò tí ì pẹ́ kò tí ì bọ̀ torí pé ọkùnrin pé olókùn tó máa kú lórí ẹ̀ lẹ́yìn ọkùnrin tó kù òun ló kọ̀ fún wa. ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ wo tèmi ní ẹ wo ẹ jọ ẹ má jọ kúkúrú mi tún kú lè lórí ẹ jẹ má jẹ́ kí fojú sunkún ọmọ ẹ ṣàánú mi ẹ jọ àfa ẹ jọ. ẹ wo yàrá dìde ẹ dìde ṣé ẹ rí agbára Ọlọ́run ẹ lè fojú sunkún ọmọ yìí ẹ̀yin tẹ bí wọn lè wá kára jèrè agbára Ọlọ́run ṣé ẹ táwọn sọ ọmọ yìí náà ni lórí ìgbádùn ìṣẹ́jú márùn ó bá oríṣi kan jẹ́
Laida. Èmi wá sá sókè mo sá sílẹ̀ láti ọjọ́ yìí tí mo forí pé gòkìrì láì mọ̀ pé torí ìgbádùn ara tiẹ̀ ni wọ́n ṣẹlẹ̀ ṣe ṣẹlẹ̀. Ẹ wo ìyá wa ṣé kò sí ṣe kò sáì ṣe àdúrà lágbà máa ń jẹ́ pé àwọn ṣéwù àwọn afá lálálálá àjókòó àròjọ àdúrà lé lórí ìmúna kọlá gbọ́dọ̀ Ọlọ́run kọlá dúrà tó bá sí ogun ayé àṣẹ. ẹjọ́ ṣé kò sí iṣẹ́ náà mi ṣe mi ẹjọ́ iṣẹ́. ṣe rí àṣìṣe tó bá ti sí àṣẹ Ọlọ́run iṣẹ́ ò lè dáhùn. mo ṣetán láti kó lè jọ pé jẹ́ kí n bójú sunkún ìlọrí Ọlọ́run ẹjọ́. Ọlọ́run wa nìkan ni ọmọ náà bá a lá olùkọ́ tó lè bá wa ṣe mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run tá a bá gbẹ̀ àdúrà yìí pẹ̀lú àwọn àfa lálálálálá iṣẹ́ àlà ogun àṣẹ. ẹ bá mi rọ ẹjọ́ ẹ bá mi rọ torí Ọlọ́run ìṣàánú mi. Ọlọ́run ọba yìí ọba tó nágbára ni wọ́n á gbóhùn tiwa á lè pàjẹ́ sí i ọmọ ìyá bọ́ọ̀lù gbòòsò tó wà lọ́wọ́. àmì o. kò kó. Sallallahu alaihi wasallam. Adúgbò lọ́wọ́ Ọlọ́run ọba. A sì yìn fún Ànábì wa Muhammad. Ọba wo la tó fẹ́ fún ọba náà lọ́ba tó ṣẹ̀dá wa. Ọba tó jẹ́ ká máa bẹ. Ọba tó jẹ́ pé òun ló lágbára lórí gbogbo. Ọlọ́run ọba náà ló sọ nínú Al-Qur'an. Ó ní pé tá a bá ní ìṣòro kan tó bá kojú wa nílé ayé yìí, ká ké pé òun ó sì dá wa lóhùn. Ọlọ́run ọba náà la wá fẹ́ ké pè lọ́jọ́ tèní. Lórí alájà wa Bísọ́lá. À ń bẹ Ọlọ́run ọba gbogbo ìṣòro kíṣòro gbogbo ìjàmbá kíjàmbá tí bá dé bẹ́ẹ̀ ẹ̀dá láyé yìí kọ́lọ́run bá dákun kó wá rí kúrò lórí ẹ̀. A fẹ́ kó rí ìṣòro kankan a fẹ́ kó rábùrú kankan nígbèsè ayé ẹ̀ kọ́lọ́run ọba kó bá wa gbà bẹ́ẹ̀ bá a ṣe mọ̀ ọ́n ṣe láyé fẹ́ẹ́ ṣe kọ́lọ́run bá dákun kó bá wa gbà jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin afá mi a ṣe Yasin 7 ìsáwáka 7 Aya Kursi yìí náà 7 kọ́lọ́run bá dákun kó bá wa gbà bá a ṣe ju bá a ṣe ń gbà yìí lọ. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تشركم مسلم بابا jẹ́ kó dùn tí mo bá kọ̀ jẹ́ kó gbọ́ tówó tọ́lá ni mo fẹ́ bí mo lù jẹ́ kó dùn tí mo bá kọ̀ jẹ́ kó gbọ́ tówó tọ́lá ni mo fẹ́ tówó tọ́lá tówó tọ́lá. ṣe rí tí nǹkan bá lọ yóò máa wá dá ìgbàgbọ́ wa padà sọ́dọ̀ Ọlọ́run wípé àṣọ òun ni kọ̀dírún ala kulli shay ọba tí kò sí ń tágbára ẹ̀ ò ká ó ní innama al-usri yusra nígbà tí ìṣòro bá ti lọ báyìí ìdẹ̀kùn ló kàn ìrọ̀rùn dé ìṣòro lọ ìrọ̀rùn dé ni àti tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí ìṣòro nígbà náà ìṣòro ti wá lọ ìrọ̀rùn ti dé abẹ́rẹ́ abámẹ́rẹ́ kún kí ló kọ yín. Abdulwasi Allahu Akbar àṣàwọn ọlọ́run dá orin náà lóde ẹ kò rí ẹ dákun ìmọ̀ràn táwọn ọgbà yìí ni wípé tí ọkùnrin bá dẹni tó fẹ́ níyàwó tàbí ìyàwó fẹ́ lọ́kọ àsìkò yìí wọ́n nílò àdúrà púpọ̀ láti súnmọ́ lọ́hùn gidi gan-an ẹni láti bẹ́ lọ́hùn nítorí pé ibi tọkùnrin ń lọ kò rí bẹ́ẹ̀ tán ibi tóbìnrin náà ń lọ òun náà ò rí bẹ́ẹ̀ tán ẹ wà á fọlọ́run ṣáájú gbogbo nǹkan tó kọ́ wà tẹ̀lé ẹ mú fi àdúrà ṣeré ẹ dìde lóru ẹ bẹ́ lọ́hùn lọ́sàn-án ẹ bẹ́ lọ́hùn ní gbogbo ìgbà ẹ máa bẹ́ lọ́hùn kíyàwó jí ọkọ lóru kọ́kọ́ lóru jíyàwó kí wọ́n dìde kí wọ́n bẹ́ lọ́hùn ẹ má jẹ́ kó jẹ́ nígbà tí Ramadan bá dé nìkan láyé da láwẹ̀ tọ́ àfàmì àwẹ̀ pọ̀ lóríṣiríṣi tẹ́ mọ́ ṣe ẹ lè gba àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ ní irú ọjọ́ Monday àwẹ̀ ọjọ́ Monday tó bá gbé yìí nìkan lẹ mú kódà ẹ gbìyànjú ẹ mọ gba àwẹ̀ ẹ mọ ṣàdúà
téèyàn bá ṣe àdúrà tó sì fa àwẹ̀ tí yóò wá jẹ́ kádùn kó tètè ṣe kí ni. ó lè gbà ó sì fẹ́ wà fọlọ́. kódà ẹ mọ̀ ṣètọrẹ àánú ní tó jẹ́ kádùn yóò tètè gbà nù. àfa mi nígbà tí gbogbo kinní náà tó rújú pátápátá wọ́n wá sátọ̀ ọlọ́run wá gbà wọ́n ọlọ́run ọba lọ́ba tó ṣe wípé téèyàn ò bá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ inú ó mọ̀ bí tó o bá ti ń béèrè jù lọ́wọ́ àwọn èèyàn inú ó mọ̀ bí wọn ọba tó pọ̀ lọ́wọ́ rẹ̀ tí ò lè tán ẹ jẹ́ àdúró tọ́lọ́run afá mi ẹ ṣàdúrà fún. sórí afá wa Abdulwasi òkè kórè rẹ ẹyin ló rẹ òní ẹ tọwọ́ yìí dàgbàdà. Call me super D, yeah. Orí mi, super D. Bí mo lù, jẹ́ kó dùn, tí mo bá kọ̀, jẹ́ kó gbọ́, tówó tọ́lá ni mo fẹ́. Bí mo lù, jẹ́ kó dùn, tí mo bá kọ̀, jẹ́ kó gbọ́, tówó tọ́lá ni mo fẹ́. Tówó tọ́lá.